bá wá lọ pé ò ní níyì mọ́. Because they all expect ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n àgbẹ̀kẹ́ so a lot of people are here talking about sẹ́yìn náà ṣe ẹ̀ràn wọn abẹ́kan ṣe nípàdé ayé lórí TikTok nìkan. TikTok ní mi ìlú orí physical but a lot of people wọ́n sọ̀rọ̀ wọn dáadáa olùṣèlè èèyàn tó ti àti ìjọba tó wà nílé ìlú tó ń sọ̀rọ̀ ẹlòmíì sunkún owó ìjẹ ọmọ ẹlòmíì sunkún owó ìsìn ọmọ ẹlòmíì sunkún owó ìléwò ẹlòmíì sunkún owó ilé ẹlòmíì sunkún because a lot of people wà ní wọ́n sọ pé òun ló sanwó ilé àwọn ẹlòmíì àní òun ló sanwó school ọmọ àwọn ẹlòmíì àní òun ló sanwó gbá òun ló sanwó àwọn so pains tẹ́lòmíì go through níbí báyìí nìyẹn so àdúrà mi sí wọn ni pé kọ́lọ́n tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kọ́lọ́n bí èkó kó fi yẹpẹ burúkú kò lójú wọn kọ́lọ́n wọlá gbogbo orí kọ̀ọ̀kan tẹ́ pé ọ̀rọ̀ wọn ní ti dáadáa náà sọ lómi ti kékékéké kódà omi ò jáde mọ́ lójú ẹ̀ kọ́lọ́n bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. ibi táwa yìí Ṣàngó mọ́ Ìfọ̀ ni ó lẹ́yìn tí wọ́n bá yà láàárọ̀ yìí. Ìkòròdú ni mo ti jí débi torí ebi ọrùn. Ìkòròdú ni mo ti wá sí kọ́lọ́n bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. àmì Ọlọ́run Ọlọ́run ṣàforíjì fún wọn òun náà lè ti gbọ́ láti ẹnu ẹ̀dá olórí Islam